ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Akíkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ òun àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà pàápàá bí ebi ìnira àti ọ̀wọ́n gógó bó ṣe gba orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà tí ẹ bọ́ra òwú gẹ́gẹ́ bó ṣe ń pe Ọbásanjọ́ tó sì ti jẹ́ kó dì í mọ̀ pé kò sí nǹkan tó yẹ kó jẹ́ kí ìyà máa jẹ àwọn ọmọ Nàìjíríà o nítorí pé gbogbo nǹkan tí èèyàn ní tó jẹ́ nǹkan àmúṣọrọ̀ àmúyangàn ni Olúwa ọba ló máa ti fi dá Nàìjíríà lọ́lá ṣùgbọ́n tó ní àwọn adarí tí Nàìjíríà ní àwọn ìlú ń ṣe Nàìjíríà bó ṣe wù wọ́n tí wọn kò jẹ́ kí owó náà tí wọn ò jẹ́ kó yọ rárá. Ǹjẹ́ níbo ni bàbá Ìyábọ̀ gẹ́gẹ́ bó ṣe ń pọ̀ Ọbásanjọ́ ń bo ló ti sọ̀rọ̀ yìí ó mà ní àjọ̀dún ogójì ọdún 40th years anniversary tí ìjọ Methodist Diocese ti ìlú Àbújá tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí níbi tí wọ́n ti fún òun àti àwọn gbajúmọ̀ alágbára tó lóṣèlú Nàìjíríà tó ti fi àmì ayé Knight of John Wesley Award tó fi dá gbogbo wọn lọ́lá. Lásìkò tí Ọbásanjọ́ ń sọ̀rọ̀ ó ló ṣe òun láàánú wípé ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan sì rí bó ṣe rí yìí ó ní kò sí nǹkan tí èèyàn ní láyé téèyàn fi ń gbádùn téèyàn fi ń sọ̀rọ̀ ní orílẹ̀-èdè tí Nàìjíríà ò ní ó ní gbogbo nǹkan ni Ọlọ́run ló ti fi jíǹkí Nàìjíríà ó ní kò sì yẹ kí ìyà tiẹ̀ jẹ Nàìjíríà débi pé ìyà yóò wá máa jẹ àwọn ọmọ Nàìjíríà débi tó jẹ́ pé ebi ìnira àti ọ̀wọ́n gógó yóò gba gbogbo ìlú. Ọbásanjọ́ wá jẹ́ kó dì í mọ̀ pé àwọn adarí Nàìjíríà tó ń ṣàkóso ọrọ̀ ajé Nàìjíríà àti àwọn nǹkan àlùmọ́ọ́nì tọ́lọ́run fi jíǹkí Nàìjíríà àwọn gan ni ká bá wí o nítorí pé àwọn ló ń ṣe báṣubàṣu. Yàtọ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ìjọ Methodist Diocese ti ìlú Àbújá tí wọ́n fi oyè Knight of John Wesley Award dá lọ́lá wọ́n tún fi dá olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Yakubu Gowon lọ́lá wọ́n fi dá ìyàwó ààrẹ Bọ́lá Tinubu náà sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu lọ́lá wọ́n fi dá ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan náà lọ́lá wọ́n fi dá ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio wọ́n fi dá lọ́lá wọ́n fi dá akọ̀wé ìjọba àpapọ̀ Nàìjíríà Secretary to the Federal Government ìyún sẹ́nẹ́tọ̀ George Akume wọ́n fi náà dáhùn náà lọ́lá wọ́n fi dá ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí sẹ́nẹ́tọ̀ David Mark náà lọ́lá wọ́n fi dá mínísítà ọ̀rọ̀ ajé lórílẹ̀‐èdè ìyún Minister for Finance ìyún ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn wọ́n fi dóun náà lọ́lá bẹ́ẹ̀ ni mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá ọ̀gbẹ́ni Nyesom Wike òun ló ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ayẹyẹ náà.